àwọn pásítọ̀ kan wà tó jẹ́ pé wọn kì í rìn nílẹ̀ níṣẹ́ làwọn èèyàn máa gbé wọn máa ń èèyàn làwọn ń gùn tí wọn á ní wọn gbúdọ̀ fẹsẹ̀ kan ilẹ̀ bó ti di nítorí pé ẹni mímọ́ ni ìránṣẹ́ Ọlọ́run. a rí níbi tí wọ́n ti dá ọ̀gọ̀rọ̀ ẹ̀mí àwọn èèyàn légbodò. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòrùn ràn bọ́jọ́ bá yọ ákárí ayé akínyìn níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá ìkànnì Yorùbá Gidi TV níbi tí a ti mú àwọn ìròyìn tó jẹ́ wípé wọ́n jáde ní yàjóyàjó àwọn ojúlówó ìròyìn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé tá a ti mú wá sétí ìgbọ̀yìn òun rèé orí ètò tá a wà yìí lápè ní bó ṣe ń lọ bó o ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín bó o ló ṣe rí lápá ọ̀dọ̀ tiyín Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé lórúkọ tèmi. A máa gbé àwọn ìròyìn káàkiri èyí tó ti jẹ jáde láwọn ìwé ìròyìn la máa gbé yẹ̀wò níbi tí a ti máa ní àwọn tí wọ́n jẹ́ alálàyé láti bá wa bójú wo àwọn ìròyìn èyí tá a máa láǹfààní láti gbé jáde ọ̀hún. Wọ́n ní bí ojú bá ṣe méjì àwòrán kedere bí ẹsẹ̀ bá ṣe méjì àárín wàṣàwàṣà adífá fún èmi àti àlejò wa lórí ètò yìí tí wọ́n máa bá wa gbé àwọn ìròyìn yìí yẹ̀wò. Wọ́n máa bá wa sọ àwọn ojú ìwòye àwọn ibi tó yẹ ká tọ̀ àwọn nǹkan tó kù díẹ̀ káàtó àwọn nǹkan tá à ń rí tá à ń wò pé yòdòyòdò ń jọ wá lójú àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ ló máa bá wa tan ìmọ́lẹ̀ lé lórí kèrèdè tá a máa láǹfààní láti mọ kodoro. Ẹ jẹ́ ìṣàfihàn àlejò wa lórí ètò lónìí ẹ kú kalẹ̀. Orúkọ mi ni Comrade Ṣónẹ́yẹ Túndé tí mo jẹ́ alukoro àgbà fún ẹgbẹ́ Nigeria Union of Mine Workers Ogun State Council. Ìròyìn tá a kọ́ máa láǹfààní láti gbéyẹ̀wò àwọn ìròyìn yìí wọ́n ti jáde káàkiri èyí tó ní ṣe pẹ̀lú gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run tó ti dolóògbé ìyẹn Tóbi Joshua tí gbogbo àwọn èèyàn ń gbọ́rọ̀ pò yẹnu lóríṣiríṣi àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa dìde ní ìsinyìí wípé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí àwọn kan ní bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ má gbàgbé pé lára àwọn nǹkan tí wọ́n sọ nípa olóògbé ọ̀hún òun ni wípé wọ́n fẹ́ràn láti máa lo àwọn ọmọ kéékèèké láti máa bá wọn lájọṣepọ̀ bí wọ́n bá ti wá bá wọn lájọṣepọ̀ tó ipọ́n tó bá jáde lára wọn wọ́n á mú lọ sórí òkè lọ fi ṣe oríṣiríṣi gbígbàdúrà. Ìyẹn àkọ́kọ́ wọ́n tún ní bó bá ti rí owó báyìí yùnkẹ́yùnkẹ́ ìdùnnú ló máa jáde lára wọn pé bó bá ti gbé owó dé pé owó ti dé ṣìkìṣìkì máa mì owó dé. Lára àwọn tí wọ́n tún dìde láti sọ̀rọ̀ pé bó ṣe rí rèé àwọn ìwà tó ń wáyé nínú ilé ìjọsìn yìí òun rèé ló jẹ́ ẹnìkan tí wọ́n sọ wípé wọ́n gbàgbọ́ pé ọmọ bíbí ìránṣẹ́ Ọlọ́run yìí òun ni ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ pé obìnrin míì ló bí ọmọ yìí fún wọn. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti máa sọ wípé bọ́rọ̀ yìí ṣe rí rèé. A rí àwọn tó jẹ́ pé ẹni tó ń bá wọn ṣiṣẹ́ lára àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ gangan tí wọ́n dìde pé kódà àwọn ò tiẹ̀ mọ̀ wípé irú ìwà báyìí ni wọ́n fi àwọn ọmọbìnrin yìí ṣe. Àwọn ọmọbìnrin tí wọ́n tí ì mọkùnrin rí wọn a máa wá láti máa dọ́gbó pé bí a fi ń kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn. Kí lójú ìwòye yín sí ó ṣe jẹ́ wípé ìgbà tí wọ́n kú gan-an lóríṣiríṣi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí máa jẹ jáde lórí eléyìí. Ẹ ṣe àtọkùn ṣe rí lára àwọn nǹkan tí ikú máa ń ṣe fún ẹ̀dá òun ni pé ikú máa ń tú àṣírí gbogbo nǹkan tí èèyàn bá ṣe tí ó ń dọ́gbọ́n fọwọ́ bò ìjọ tó bá ti kú ó parí
kò lè ní àǹfààní láti fọwọ́ bo àwọn àṣírí yìí mọ́. Òun ló fà á tó fi jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ oríṣiríṣi lẹ́yìn tí ìránṣẹ́ Ọlọ́run yìí tó ti gbéṣẹ̀. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ìránṣẹ́ Ọlọ́run yìí ó jẹ́ gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run nígbà tó wà láàyè. Àwọn Yorùbá máa ń sọ pé lójú iná kọ́ lè wùrà dẹ̀ máa horun. Ó lójú ẹni tó lè gbójú gbóyà tó máa dìde sọ̀rọ̀ nígbà tí ìránṣẹ́ Ọlọ́run yìí wà láàyè pé ó ṣe báyìí fún mi, ó ṣe báyìí fún mi. Torí pé wọ́n ti ní àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ tó dẹ̀ mójútó gbogbo oríṣiríṣi àwọn ẹ̀ka. Kò lè ṣeé ṣe fún àwọn èèyàn láti jáde láti sọ pé bó ṣe rí ni. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, èmi ò ń fẹ́ ká máa fi ẹnu àbùkù máa bá àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ yìí jáde sórí afẹ́fẹ́, ó jáde nínú àwọn ìwé ìròyìn káàkiri ló fà á tá ṣe ń sọ eléyìí. Àwọn ìtàn wọ̀nyí àbí àwọn ohun tí à ń gbọ́ wọ̀nyí ó jẹ́ àwọn ohun tó bà èèyàn ní ọkàn jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run kan ó lè máa lu àwọn ọmọ tí kò tí ì bàlágà láti máa fi wọ́n ṣe oríṣiríṣi ètò agbára fún ara òun fúnra ẹ̀. Ṣùgbọ́n tí a bá ní ká wá wò ó, ẹ rí i pé ṣàṣà èèyàn ni ó ṣe àwọn ọmọ ọ̀dọ́bìnrin, ṣàṣà wọn ni wọn ò ṣe ìgbéyàwó nínú ilé ìjọ yìí ní ìgbà tí olóògbé yìí pàápàá wà láyé. Oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ la ti ń gbọ́ ní ìgbà yẹn. Ṣùgbọ́n mo rántí pé nígbà kan ìránṣẹ́ Ọlọ́run yìí jáde, ó sọ wípé tó o bá jáde tó o bá lọ sọ̀rọ̀ mi láìda, ń ṣe ló tún ràn mí lọ́wọ́ láti jẹ́ kó orúkọ mi kó túbọ̀ tàn sí. Tó o bá jáde tó o bá lọ sọ pé mo ṣe báyìí, òun ràn mí lọ́wọ́ láti polongo orúkọ mi nígbà yẹn ni. A wá rí i pé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó dákẹ́ láti má ṣe sọ̀rọ̀. Ṣùgbọ́n nísinsìnyí tí kò sẹ́ni tó lè dá wọn ní ẹ̀kún, òun ló fà á tí gbogbo wọn ṣe ń jáde wáyé. A rántí pé ìkan lára àwọn ọmọ bíbí tí ẹ sọ pé wọ́n ní wọ́n bí fún obìnrin míì ló bí fún olóògbé, ó lè jáde wá láti wá sọ pé lótìtọ́ bí bàbá òun ṣe ń ṣe nìyí. Mo dẹ̀ rí pé kò sí irọ́ kankan nínú eléyìí mọ́. Ṣùgbọ́n ìjọ ti dìde wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí o, gbogbo àwọn èèyàn tí wọ́n ti kó jáde àwọn ò mọ̀ wọ́n rí, àwọn ò tiẹ̀ mọ̀ wọ́n rí rárá. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ jẹ́ kí a fi ìdájọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ohun tí mo kàn máa gba àwọn ará ilé ní àmọ̀ràn ni wípé ìjọ tí ẹ bá fẹ́ lọ, ẹ rí i dájú wípé lótìtọ́ Bíbélì tilẹ̀ sọ fún wa pé ká dán àwọn ẹ̀mí wò ká lè mọ èyí tí ń ṣe ti Ọlọ́run. So ẹ jẹ́ ká mọ irú ìjọ tá a bá máa lọ, kó má lọ jẹ́ pé ìjọ tí a bá lọ torí bọ̀, ibi tí wọ́n ti máa mú wa lẹ́rú, tó máa mú wa sìn, ibẹ̀ la fẹ́ lọ torí bọ̀. Mo fẹ́ dákẹ́ lórí eléyìí náà. Tá a bá dé àwọn ilé ìjọsìn kan àti ẹ̀rí kan lórí fọ́nrán ayélujára bí olùṣọ́ àgùntàn yìí bó ṣe ń jó làwọn èèyàn ń ṣubú lulẹ̀, bí olùṣọ́ àgùntàn yìí ṣe fẹ́ atẹ́gùn làwọn èèyàn ń ṣubú lulẹ̀. Nínú àwọn ẹ̀sùn èyí tí ó jẹ jáde tí wọ́n fi kan olóògbé Tèmítọ́pẹ́ Joshua, òun náà ni wípé gbogbo àwọn iṣẹ́ ìyanu tá à ń rí tí wọ́n ń ṣe táwọn èèyàn gọ̀rọ̀ èèyàn ń dìde táfọ́jú ríran tó dé ń sọ̀rọ̀, wọ́n ní púpọ̀ nínú wọn ló jẹ́ wípé wọ́n máa ń lọ gbà wọ́n láti díbọ́n lẹ́yìn èyí ló máa wá sanwó fún wọn. Ṣẹ́rí, mo ti sọ fún wa síwájú wípé Bíbélì sọ fún wa pé ká dán àwọn ẹ̀mí wò ká lè mọ eléyìí tó ń ṣe ti Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ń lọ sí ìjọ kan tàbí òmíràn, ẹ jẹ́ ká gbìyànjú káwa náà wò ó nǹkan tí pásítọ̀ sọ yìí ṣé bó ṣe rí nìyẹn, nǹkan tí wọ́n ń ṣe yìí ṣé òótọ́ ni. Káwa náà máa ṣe àwọn ìwádìí. Ó ti tó àsìkò báyìí nítorí pé ìgbẹ̀yìn ayé la wà. Oríṣiríṣi àwọn àlùfáà wòlíì ló ti káàkiri, náà ti pọ̀ nínú ìlú báyìí. Èyí tí ẹ̀ wá sọ yìí, ẹ mọ̀ pé àwọn kan wà tá a rí lórí fọ́nrán lórí online wípé àwọn pásítọ̀ kan wà tó jẹ́ pé wọn kì í rìn nílẹ̀. Níṣẹ́ làwọn èèyàn máa gbé wọn, èèyàn làwọn ń gùn tí wọn á ní wọn gbúdọ̀ fẹsẹ̀ kan ilẹ̀ bó ti di nítorí pé ẹni mímọ́ ni ìránṣẹ́ Ọlọ́run. Àwọn kan wà tó jẹ́ pé a rí tó jẹ́ wọ́n kó gbogbo àwọn ọmọ wọn á ní kí wọ́n máa wá jẹ koríko nítorí pé olùṣọ́ àgùntàn ó ní káwọn ó darí àwọn àgùntàn, ẹni tó bá máa wọ ìjọba òun kó máa jẹ koríko. Oríṣiríṣi bẹ́ẹ̀. Mo ti rí kan náà tó jẹ́ pé olùṣọ́ àgùntàn yìí jókòó sórí ibi tó ga, àwọn èèyàn wá gbẹ́sẹ̀ báyìí, ó ń fọ ẹsẹ̀ lé wọn lórí,
ó ń fọ ẹsẹ̀ lé wọn lórí. Oríṣiríṣi ibi làwọn èèyàn ń ti orí ara wọn bọ̀. Mo kàn fẹ́ rọ̀ wá pé ẹnikẹ́ni tó bá máa lọ sí ìjọ kan tàbí òmíràn, ẹ jẹ́ ká wo irú ìjọ tá a fẹ́ lọ dáradára. Bíbélì sọ pé ẹ ó mọ òtítọ́, òtítọ́ á sọ yín dòmìnira. Ẹ jẹ́ káwa náà mọ òótọ́. Ẹ má jẹ́ kẹ́nìkan kó máa fi jújú bò wá lójú. Àwọn kan pè wípé ilé ìjọsìn yìí kí wọ́n tì pa, àwọn kan ní kí wọ́n ti ṣe oríṣiríṣi, kódà báyìí wọ́n tiẹ̀ ti gba àwọn ọ̀dọ́ láàyè bóyá wọn ìbá ti lọ wo àwọn ìwà ipá níbẹ̀, bóyá bíba àwọn nǹkan jẹ́, dídáná sun ilé ìjọsìn oríṣiríṣi. Títìpa ṣe rò bóyá ó jẹ́ ìgbésẹ̀ tó kàn? Títìpa fún ilé ìjọ yìí kò kí ń ṣe ọ̀dọ́ àbí àwọn ará ìlú ló máa ṣe eléyìí. Ẹ jẹ́ káwọn agbófinró ṣe ìwádìí. BBC ló gbé ìwádìí wọn tí wọ́n gbé jáde. Ẹ jẹ́ káwọn agbófinró wa kí wọ́n bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn tí wọ́n wà nínú fọ́nrán yìí, kí wọ́n pè wọ́n, kí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, kí wọ́n rí ẹ̀rí tó dájú wípé lótìtọ́ ni àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, kí wọ́n pe àwọn tó sì wà tó jẹ́ alákòóso ìjọ yìí pẹ̀lú, kí wọ́n pè wọ́n káwọn náà wá jẹ́rìí. Nígbà tí ojú bá kojú, ẹ máa sọ pé ẹ mọ̀ mí. Tá a bá ti lè rí òkodoro ẹ̀rí, ìjọba á gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Kẹ́nikẹ́ni má ṣe lọ hùwà ipá tí ó lòdì sí òfin, nítorí pé ẹnikẹ́ni tó bá ti hu ìwà tó lòdì sófin á fi imú kó ata òfin. Nínú ìwé ìròyìn Punch bákan náà láti rí eléyìí wípé ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ láti orílẹ̀-èdè China ló wá sórílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Anambra yẹn nílùú Abia láti wá ṣiṣẹ́. Láti ọjọ́ 3 oṣù kejìlá, òun àti àwọn mẹ́ta míì ni wọ́n ti pòórá bíi sóò. Títí di àkókò yìí wọn ò tí ì rí wọn. Wọ́n ní wọ́n ń tẹkọ̀ létí lọ, wọ́n wà lórí ìrìn àjò ní ọjọ́rú, ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ọjọ́rú ló bọ́ sí, kó tó di wípé wọ́n jí wọn gbé. Títí di bá a ṣe wá ń sọ yìí, láti ọjọ́ 3 oṣù kejìlá ọdún 2023 wọn ì tí ì rí wọn títí di àkókò yìí. Ọmọ orílẹ̀-èdè China kan àti àwọn mẹ́ta míì tí wọ́n wá ṣiṣẹ́ lórílẹ̀-èdè yìí. Ètò ààbò ibi tá à ń lọ gangan náà rèé. A rí nǹkan tó ṣẹlẹ̀ ní alẹ́ ọdún kérésì ikú ọ̀la ní ìpínlẹ̀ kan, ìyẹn ìpínlẹ̀ Plateau. A rí níbi tí wọ́n ti dá ọ̀gọ̀rọ̀ ẹ̀mí àwọn èèyàn légbodò. Ìyẹn àkọ́kọ́ awo gédéǹgbé ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023. A rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Yobe níbi tí wọ́n ti pa olùṣọ́ àgùntàn, akápò ìjọ. Wọ́n kọjá lọ, wọ́n dáná sun àwọn ilé lóríṣiríṣi, wọ́n dẹ̀mí àwọn èèyàn náà légbodò ńbẹ̀. Ètò ààbò, ẹ̀mí àwọn èèyàn tó ń bọ́ lọ́tún lósì síbẹ̀ láti bí ọdún mélòó láti wà lẹ́nu ẹ̀. Mo rántí pé àwọn akọrin kan náà, ẹgbẹ́ akọrin kan tí wọ́n jẹ́ akọrin jùjú, wọ́n lọ láti ìlú Àbújá lọ ṣeré. Ó dàbí ìpínlẹ̀ Kogi ni wọ́n lọ láti lọ ṣeré fún ẹnìkan tó fẹ́ ṣe ìnáwó. Wọ́n jí gbogbo wọn gbé, wọ́n ròyìn àwọn nǹkan tó ju wọ́n rí nígbà tí wọ́n wà lákọlò àwọn ajínigbé yìí. Ètò ààbò, kí ni nǹkan tẹ́ ẹ lè sọ lé lórí? Ṣó ń dá sí i ní ààbò tó ń pín yẹn kẹsì? Atọ́kùn, ṣe rí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, ó jẹ́ ohun kan tí ìjọba gbúdọ̀ ṣiṣẹ́ lé lórí. Ètò ààbò ò tí ì dá o, ètò ààbò ò tí ì dá tó. Lótìtọ́ àwọn ológun wa wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n síbẹ̀ kò tí ì tó o. Ṣe rí ètò ààbò yìí kẹ̀dẹ̀rẹ́, ó ní ipa tó ń kó lórí pé àwọn èèyàn fẹ́ wá ṣe okòwò lórílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ńláńlá ló ti di títìpa nítorí pé ètò ààbò wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí. Àwọn tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú, àwọn wo gan-an ni? Ní ìgbà kan àwọn kan ní ẹ̀yà kan ni, àwọn kan ní àwọn kan ló wà níbẹ̀, àwọn kan ní àwọn kan tí wọ́n ti fẹ̀yìntì nílé iṣẹ́ ọmọ ológun, àwọn ni wọ́n ṣe agbátẹrù àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí. Ṣé ká ní apá ìjọba ò ká wọn àbí wọ́n pọ̀ jù ìjọba lọ ni tó fi wá di wípé àkọ́tí ẹ̀rí ojoojúmọ́ ìpànìyàn lọ́tún ìpànìyàn lósì, àwọn wo gan ló ń pa? Aráàlú kò mọ́wọ́ kò mẹsẹ̀ ni wọ́n pa. Ṣe rí ètò ààbò tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ó yẹ ká tilẹ̀ kọ́kọ́ wò kí ló ń fà á tí ìpani nípakúpa tó fi ń wáyé lọ́tún tó ń wáyé lósì. Nínú àwọn ìwádìí kan tí a gbọ́, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn ibi tí wọ́n ti ń jà yìí nítorí àlùmọ́nì ilẹ̀ ló fà á
àwọn àlùmọ́nì tó wà nínú ilẹ̀ yìí làwọn yìí fẹ́ wá táwọn onílẹ̀ ò gbà fún ọ. Irú ti Plateau tó ṣẹlẹ̀ yìí a gbọ́ wípé ní àdúgbò yẹn àwọn èròjà kan wà lábẹ́ ilẹ̀ táwọn èèyàn yìí fẹ́ wá gbà. àwọn ilé yìí dẹ̀ ń dáko, àwọn tó ní ilẹ̀ ń dáko sórí ẹ̀ ni wọ́n dẹ̀ ń ba oko wọn jẹ́. òun ló fà á tí ìjà ṣe wà láàrin wọn. ṣe rí kò sí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tá a bá fẹ́ wò ó, gbogbo àwọn ibi tí ìpànìyàn ti ń wáyé lọ́tún lọ́sì títí tó fi dé ilẹ̀ Haúsá lọ́hùn, ẹ rí wípé nítorí nǹkan kan ni o, kò ń ṣe pé ó déédéé ń wáyé. àwọn tó ń jínigbé ọ̀tọ̀, àwọn tí wọ́n ń pa àwọn ará ìlú káàkiri pé ẹ máa kúrò lórí ilẹ̀ yìí ni ọ̀tọ̀ tún ní tiwọn o. ṣé wá rí gbogbo nǹkan tá à ń sọ yìí ọwọ́ ìjọba wa ló wà. ìjọba wa ò tí ì ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. tá a bá wo àwọn ìròyìn oríṣiríṣi nípa ti àwọn ìlú òkèèrè, a rí i pé oríṣiríṣi ìmọ̀ ẹ̀rọ ni àwọn máa ń lò láti ṣe ètò ààbò kó yanrantí ní àwọn orílẹ̀-èdè wọn. àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwa náà mú ká ṣe àmúlò ẹ̀ débi pé ó máa ràn wá lọ́wọ́ kí kinní kan tó ṣẹlẹ̀ á ti gbọ́, àwọn ológun á ti mọ̀, wọ́n á ti tètè mọ bọ́ ṣe máa pàdé wọn. àwọn wọ̀nyí ló yẹ kí àwọn ìjọba wa kí wọ́n bá wa ṣe débi pé ètò ààbò yà á lè dán mọ́rán bó ti yẹ kó rí. ṣe rí gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ibi yìí, a gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣọmọ Nàìjíríà. eléyìí wá mú wa ń béèrè wípé báwo ni wọ́n ṣe wọlé, ọ̀nà bó ni wọ́n gbà tí wọ́n fi wọlé. aṣá láwọn agbófinró lé ẹnu bodè wa káàkiri, aláwọn agbófinró, aláwọn ọlọ́pàá oríṣiríṣi ló wà ní ẹnu ibodè. báwo làwọn ẹni tí kì í ṣe ọmọ orílẹ̀-èdè ṣe ń wọlé? wọ́n mú àwọn kan nígbà kan tí wọ́n sọ fún wa pé Chad làwọn ti wá, wọ́n mú àwọn kan nígbà kan tó sọ pé Cameroon ni wọ́n ti wá. ó túmọ̀ sí pé àwọn tó wọ́n wà ní ẹnu ibodè wọn ò ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe, àbí ibì kan wà tí wọ́n ń gbà wọlé táwọn èèyàn wa ò tí ì mọ̀. ohun tí mò ń gbìyànjú láti sọ ni pé tá bá ń sọ nípa ètò ààbò kò kí ń ṣe iṣẹ́ ìjọba nìkan pẹ̀lú, ó ní fi ṣe pẹ̀lú gbogbo ará ìlú. ó yẹ ká máa sọ̀rọ̀. àwọn máa ń sọ kinní kan pé when you see something you say something. ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ló yẹ kí àwa pẹ̀lú ká máa ṣe ojú lalákànfin ṣọ́rí débi pé tá bá ti rí àwọn ènìyàn tí wọ́n rìn kọlọkọlọ ní àdúgbò wa ká tètè pariwo fúnjọba kí wọ́n tètè lè mọ̀, nítorí pé gbogbo ibi kọ́ náà ni àwọn agbófinró lè dé. ó yẹ fáwọn náà ará ìlú, ó jẹ́ ètò ààbò yìí ó jẹ́ àjọṣepọ̀ gbogbo ará ìlú àti ìjọba àtàrà ìlú ló yẹ kí wọ́n ṣe iṣẹ́ lórí ètò ààbò. ṣùgbọ́n ohun tí mò ń sọ fún wa ni pé ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì dára tó rárá o. ó dáa bó ṣe ń lọ ní ètò tẹ́ ń wò lọ́wọ́ ní ìkànnì Yorùbá Gidi TV. ẹ jẹ́ á lọ tá a bá padà dé àtúntẹ̀síwájú. iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tẹ́ ẹ fẹ́. à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. ní MDT Clearing Freight and Logistics. akájú ẹ̀ àtò alẹ́
létò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ìkẹjà Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. lára àwọn ìròyìn èyí tí ó tún jẹ jáde òun ni ìròyìn tó ní mo mọ̀ pé kò lè bá yín lẹ́jà fò mọ́ pàápàá èyí tó ní ṣe pẹ̀lú ẹni tó sì fìgbà kan rí jẹ́ alákòóso fọ́rọ̀ ìgbáyégbádùn ọmọ ènìyàn àti lílé ìṣẹ́wọ̀gbẹ́ ní orí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà àjẹbánu. Wọ́n ní nítorí ká lè ní aṣojú àti agbẹnusọ la ṣe ní adarí nígbà tó bá wá jẹ́ pé àwọn tá a yàn sípò adarí láti máa ṣojú wa gẹ́gẹ́ bí ohùn wa àti ohùn aráàlú láti jẹ́ kí ohun gbogbo kó dẹ̀ wá lórílẹ̀‐èdè tá a bá wà tó jẹ́ pé àwọn náà ló wá fẹ́ joyè agbẹ̀yìnbẹ̀bọjẹ́ fún wa. Ọ̀rọ̀ lórí wípé a fẹ́ fún àwọn ẹgbẹ́ kan tí a wò fi bẹ́ẹ̀ kájú ìlú fún láwùjọ àwọn ẹgbẹ́ kan tí wọn ò ráwọ́ họrí tó láwùjọ a fẹ́ pèsè owó kan fún wọn gẹ́gẹ́ bí ètò ìrànwọ́ kó lè jẹ́ kí ara dẹ̀ wọ́n kó wá jẹ́ pé irú owó bẹ́ẹ̀ tá a ti gbọ́kànlé wípé ó tún máa mú ìtura báwọn èèyàn náà ló tún wá fẹ́ di ọyún nínú egungun débi wípé a tún wá mú owó ọ̀hún àwa fẹ́ máa sọ di tara wa lẹ́ni tá a gbójú okòlé tí ò wá padà jẹ́ ní agbá a máa pé káwọn obìnrin kọ́ lọ́wọ́ nínú ètò ìṣèjọba a máa pé àwọn ọ̀dọ́ ló kàn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. Ìròyìn náà ó jáde nínú ìwé ìròyìn Punch níbi tí wọ́n ti sọ wípé wọ́n tún ti yan ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ipò láti máa délé de ipò ọ̀hún pé ẹ máa tẹ̀síwájú ìyẹn nílé iṣẹ́ tó rí sí ìgbáyégbádùn ọmọ ènìyàn àti lílé ìṣẹ́wọ̀gbẹ́ nígbà tí wọ́n ti ní kí Betta Edu tó jẹ́ alákòóso nílé iṣẹ́ yìí kó sì máa lọ sinmi náà títí tí ìwádìí yóò fi parí. Awuyewuye ti wá ń lọ lórí ìròyìn yìí wípé ṣó tiẹ̀ tí ìyẹ̀kún wọn yọ èèyàn ṣé wọ́n ti ṣe ìwádìí ìgbà àkọ́kọ́ rèé tí ọ̀rọ̀ báyìí máa jẹyọ tó máa jẹ jáde wípé wọ́n ń kówó ìjọba jẹ wọ́n ń kówó àwọn aráàlú jẹ ṣáà tí ẹ lè sọ wípé ìjọba gan ló ní owó yìí ẹ jẹ́ sáré ka ìròyìn yẹn kẹ́ ẹ wá bá wa tọ̀ mọ́lẹ̀ sí i. Alákòóso àgbà nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọ ènìyàn àti lílé ìṣẹ́wọ̀gbẹ́ Abel ìyẹn alákòóso àgbà tẹ́lẹ̀ rí Betta Edu ni wọ́n ti ní kó lọ́ọ́ fi ìgbà kan kó sì lọ́ọ́ jókòó lé látàrí owó tùlùtùlù kan tó tó $4,505 náírà tí wọ́n ní owó ọ̀hún wọn ò mọ bó ṣe rìn ibi ó ní wọ́n fẹ́ dorí ẹ̀ kọ́kọ́ òun ni ó gbà wọ́n ti wá yọ akọ̀wé àgbà nílé iṣẹ́ ọ̀hún yẹn Abel Olúmúyìwá ẹni ìtàn láti bọ́ sí ipò náà kò mà dárí bó ti jẹ́ pé àjọ EFCC wọ́n sọ wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí máa tan náwádìí gbogbo àwọn ilé iṣẹ́ tó jẹ́ ti ìjọba wọ́n ní ìgbà yìí làárọ̀ bàbá wa kí lè rí sí ìròyìn yìí. ẹ ṣeun atọ́kùn ohun tí ó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ohun tó bà gbogbo ọmọ orílẹ̀-èdè yìí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé síwájú ohun gbogbo a ti kọ́kọ́ ń wò pé ó yẹ kí wọ́n fún àwọn ọ̀dọ́ láyè láti bọ́ sí ipò ìṣèjọba tá a bá wò láti bí 1960 tá a ti gbòmìnira a rí pé àwọn àgbààgbà olóṣèlú náà ni wọ́n wà ń bẹ̀ àwọn ni wọ́n ń fira wọn síbẹ̀ àwọn ni wọ́n tún mú àwọn ọmọ bí ọmọ wọn wá ṣe ètò ìjọba ṣùgbọ́n àsìkò dé báyìí wọ́n wá ń fún àwọn ọ̀dọ́ ní àǹfààní láti bọ́ sí ipò ìjọba ó ṣe wá láàánú wípé ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí arábìnrin mínísítà Betta Edu ìgbésẹ̀ tí ó gbé yìí ó jẹ́ ohun tó bà gbogbo ènìyàn lọ́kàn jẹ́ ó jẹ́ ohun tí kò dára tó nítorí pé kéèyàn tó dé ipò tó dé yìí wọ́n ti máa fún ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ báwo ni ọ́fíìsì tó wà yìí báwo ló ṣe máa ṣe àwọn nǹkan o báwo ni ẹ ṣe máa náwó báwo oríṣiríṣi nǹkan báyìí ni wọ́n ti ṣe kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ báwo ló ṣe wá dé ibi ipò yìí tó wá jẹ́ pé ó wá lọ ń ṣe àwọn ohun tó lòdì sí ìgbékalẹ̀ ọ́fíìsì tó wà eléyìí jẹ́ ohun tí ó burú jáì ó dẹ̀ ń dùn gbogbo àwọn ènìyàn ṣùgbọ́n ìgbésẹ̀ tí ìjọba gbé láti ẹ̀ ti pariwo síta pé
kí àwọn EFCC kan bẹ̀rẹ̀ sí tọpinpin kí wọ́n bẹ̀rẹ̀ sí béèrè báwo lówó ìṣe rìn báwo náà ṣe ná báwo ló ṣe rí báyìí ó jẹ́ ìgbésẹ̀ tó dára lọ́pọ̀lọpọ̀. Bákan náà pẹ̀lú a ti gbọ́ wípé wọ́n ti yan alákòóso àgbà ní ilé iṣẹ́ yẹn láti bọ́ sí akọ̀wé àgbà láti bọ́ sí ipò kó máa ṣe kò kárí nípa ilé iṣẹ́ yìí eléyìí pẹ̀lú jẹ́ ìgbésẹ̀ tó dára. ẹ jẹ́ ìwọlé lápá abẹ yẹn ẹ ní ìjọba àpapọ̀ ti ní kí wọ́n bẹ̀rẹ̀ sí máa tọ̀nà wádìí bí owó náà ṣe rìn kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣàwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan láàárín èmi àti yín ṣé èní àbáná nírú ìgbésẹ̀ yìí ti ń wáyé àwọn tó ti wáyé ṣáájú ìbò lọ forí ẹ̀ tì sí wọ́n dẹ̀ ní olè òní jàgbà kó má ṣe lójú fìrí kò sí bí àjèjì ṣe máa mọ sàárè onílé bí ò bá ti lọ́wọ́ onílé nínú ìgbésẹ̀ tí arábìnrin gbé yìí gẹ́gẹ́ bí a ṣe ń wò bọ̀ ṣó jẹ́ wípé ó dáwọ́ wú ni ṣé kìí ṣe pé jàǹbá tà fún jàǹbá irọ́ parọ́ fúnrọ́ làwọn ìjọba ni wọ́n fọ̀rọ̀ ṣe fún wọn. ẹ ṣe atọ́kùn ṣe rí ìgbésẹ̀ tí ìjọba gbé ìgbésẹ̀ tó dára ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ ṣe wá rí ìgbésẹ̀ tí mínísítà yìí gbé ó fi hàn wípé ẹni tó jẹ́ akọ̀wé àgbà yìí kò mọ̀ sí tó bá jẹ́ pé akọ̀wé àgbà mọ̀ sí ni ariwo ẹ̀ ò ní dẹ́ta o wọ́n ṣe ni wọ́n bá pa gbogbo ẹ̀ mọ́lẹ̀ ní abẹ́ ilé ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí akọ̀wé àgbà yìí bá tilẹ̀ tún wá mọ̀ nípa ẹ̀ àṣírí ò ní pẹ́ tú nítorí pé àwọn EFCC wọ́n ti ń tọpinpin nígbà tí wọ́n bá po bẹ́tà ẹ̀dú lọ́fun yọ̀yọ̀ òun náà á ṣàlàyé á pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ á sọ bó ṣe rí ta ló mọ̀ nípa ẹ̀ a ti gbọ́ pé wọ́n ti mú àwọn èèyàn bíi 10 ní ilé iṣẹ́ yìí ni wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́wọ́lọ́wọ́ báyìí so ẹ jẹ́ ká wò ó bó ṣe máa rí tí ọ̀rọ̀ bá tún kan akọ̀wé àgbà yìí ó ti dandan wípé wọ́n máa mú òun náà láti wá béèrè ọ̀rọ̀ ní ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká wò pé bóyá nítorí pé ẹnìkan ti ṣẹ̀ kẹ́nìkan kan má ti jókòó sí ipò yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. aláṣẹ Bọ́lá Tinubu sọ ọ̀rọ̀ kan jáde lánàá wọ́n ní láìpẹ́ yìí wọ́n sọ ọ̀rọ̀ kan jáde láìpẹ́ yìí wọ́n sọ wípé gbogbo àwọn owó èyí tí wọ́n ná lórí à ń lọ sí ìrìn àjò kí wọ́n gé wá sí ìdá 100. àwọn wò ó wípé àwọn kan ti ń gbóríyìn ó tiẹ̀ dá bẹ́ẹ̀ láti fi ẹ̀dínkù bá ìwà àjẹbánu ni láti ṣe léyìí ìwà àjẹbánu ó jẹ́ ohun tí kò ṣe bẹ̀rẹ̀ báyìí kòkòrò tó ń jẹ obì díẹ̀díẹ̀ ni bẹ́ẹ̀ ìgbésẹ̀ tí aláṣẹ Bọ́lá Tinubu gbé yìí àwọn kan wò gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi ẹ jẹ́ kí n wá báyìí yàtọ̀ sí wípé èmi rí gẹ́gẹ́ bí wípé wọ́n fẹ́ máa fi ilé ìtú wa lójú jẹ ni wípé bíi pé wá gba àkàrà wá gba dòǹdó lọmọ kékeré fi mojú ẹni nítorí tá a bá ní kí wọ́n gé owó yìí kù sí ìdá 100 àwọn ibi tí wọ́n ń lọ yìí kí ni ipa tó mú bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé kìí ṣe pé wọ́n fi owó wa ṣararindí láti máa fi ṣe ìgbádùn ayé tiwọn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ àwọn èèyàn ti ń pè wípé ẹ jẹ́ kí àwọn tí wọ́n wà nípò òṣèlú kí owó tí wọ́n rí kó dé nǹkan tá à ń gé kúrò ẹ jẹ́ kí àwọn tó wà ní ipò ìṣàkóso bí àwọn gómìnà bí àwọn kọ̀ọ̀kan ẹ jẹ́ kó dé nǹkan tá à ń gé kúrò ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kí la rí àárín nǹkan kan kí lójú wòye yín. atọ́kùn ẹ ṣe rí ó pẹ́ tí a ti wà lẹ́nu ọ̀rọ̀ àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà àjẹbánu òun ló bá wa débi tá a wà yìí ṣùgbọ́n nítorí pé àwọn ìjọba àwọn alákòóso wa wọn ò gbé ìgbésẹ̀ tó tọ́ òun ló fà á tó sì fi ń tẹ̀síwájú ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyìí nígbà tí ìjọba ààrẹ Tinubu tí wọ́n bẹ̀rẹ̀ yìí táwọn èèyàn ti rí àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo ètò ìṣèjọba ó ti fẹ̀jú ju bó ṣe yẹ lọ o ẹ jẹ́ ká gé ìnáwó tí à ń ná lórí ètò ìjọba ẹ jẹ́ ká dín wọn kù àwọn èèyàn ti pariwo ẹ má gbàgbé pé láìpẹ́ yìí náà lọ́dún tó kọjá yẹn ni wọ́n lọ sí Dubai tí wọ́n kó bí 1,000 kan ó lé lẹ́gbẹ̀rún kan bí 1,000 kan àbọ̀ àwọn èèyàn ni wọ́n kó lọ sí Dubai láti lọ ṣe ìpàdé à ń wò pé kí ló dé tèrò fi pọ̀ tó yìí ṣé àwọn aṣojú òsì ní àwọn ẹ̀ka ilé iṣẹ́ ìjọba tí wọ́n lè yàn káàkiri táwọn yẹn bá lọ tán bá dé kán tún wá kọ́ àwọn míì pé tán kọ́ wa lọ́hùn níyò báyìí la ṣe máa ṣe báyìí la ṣe máa ṣe kí gbogbo kinní yìí kó dẹ̀ tàn káàkiri gbogbo orílẹ̀-èdè ṣùgbọ́n àwọn èèyàn pariwo títí ẹ má tún gbàgbé pé ní ìgbà tí ọdún ń bọ̀ ní
oṣù kejìlá tó kọjá yìí ààrẹ Bọ́lá Tinubu wọ́n wá sí Èkó, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo lé wọn lórí nígbà tí wọ́n rí iye ọkọ̀ tó tẹ̀lé wọn pẹ̀lú àwọn èrò pé ọkọ̀ tó lé ní 100 ni ààrẹ ń kó káàkiri. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo ebi ń para ìlú, ẹ̀yin ṣe yìí tẹ́ ń ṣe yìí. Mo wá wò pé èyí pẹ̀lú ohun tó máa mú ààrẹ Tinubu pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dín kìíní yìí kù. Ṣé rí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ẹ jẹ́ ká wò ó ká gbà wípé ìjọba ti ń gbé ìgbésẹ̀ tó tọ́. Tó bá jẹ́ pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ tó tọ́, tó bá tún yá tá a bá rí i pé kìíní yìí ò tí ì débi tí a fẹ́ kó dé, àwọn aráàlú a ò ní dákẹ́. Ṣé rí tí àwọn aráàlú bá ń sọ̀rọ̀, táwọn ìjọba bá ń gbọ́ tí wọ́n dẹ̀ mú un lò tó ń ṣe nǹkan tí aráàlú ń fẹ́, ẹ rí i pé kò ní pẹ́ tí orílẹ̀-èdè tó máa fi dára. Ṣùgbọ́n tí ìlú bá ń pariwo, tí ìjọba bá ṣe pé kò kàn mí, ẹ rí i pé ohun tó tà ń sọ yìí ó kàn ṣì máa tẹ̀síwájú náà ni. Ẹ jẹ́ ká sì wo ìgbésẹ̀ tí ìjọba gbé. Ṣé ẹ má gbàgbé pé wọn kúkú tí ì tún jáde lẹ́yìn ìgbà tí wọ́n ṣe òfin yìí, bóyá last week là ń sọ̀rọ̀ ẹ̀ sìn, lẹ́yìn ìgbà tó bá tún wá fẹ́ jáde káwò báwo wọ́n ṣe jáde, àwọn mélòó ló tẹ̀lé ààrẹ, àwọn mélòó ló ń tẹ̀lé àwọn gómìnà wa pàápàá. Mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó kan àwọn gómìnà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wa náà ló jẹ́ pé táwọn náà bá ń jáde tó bá rìn káàkiri ní inú ìlú, ẹ rí ọkọ̀ tó máa tò lẹ́yìn wọn bíi 50 tí wọ́n máa kó káàkiri. Gbogbo àwa tá a jẹ́ ará ìlú, agídí lèèyàn kan fi ń ra epo sínú ọkọ̀ ẹ̀ pé tí n bá fẹ́ lọ ibi tó bá ṣe pàtàkì lèèyàn dẹ̀ ń gbọ́kọ̀ lọ. Ṣùgbọ́n táwọn tó wá fi ṣe alákòóso ìjọba tí wọ́n bá ń náwó bó ṣe wù wọ́n, ó dàbẹ̀ ni pé ó kù díẹ̀ káàtó. So ẹ jẹ́ ká wo bí gbogbo ohun tí ìgbésẹ̀ tí ìjọba gbé, ẹ jẹ́ ká wo bó ṣe fẹ́ rí ká tó mọ̀ nǹkan tá a bá tó máa sọ. Ó dá ìròyìn eléyìí náà nínú ìwé ìròyìn Punch ni ó ti jẹyọ, níbi tí a ti rí i pé àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ìṣòwò mọ̀kùmọ̀kù wọ́n ti bẹ̀rẹ̀ sí máa tọ̀nàwádìí gbogbo àwọn iléeṣẹ́ àti òṣìṣẹ́ tó jẹ́ àwọn ọ̀gá nílé iṣẹ́ ìjọba pátá, tí wọ́n sì sọ pé àwọn àjọ tí wọ́n rí sí fífòpin sí àwọn ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn míì tó farapẹ́ ni wọ́n ti rí owó tó tó bílíọ̀nù lọ́nà 50 náírà gbà padà láwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan. Tí wọ́n bá tẹ̀lé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí, gẹ́gẹ́ bí ìwé mímọ́ kan ní bí wọ́n bá sàmì ìṣètà ló lè dúró. Pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí ẹ rí tí wọ́n ń gbé yìí, ṣé kìí ṣe pé nǹkan tó yẹ kán ṣe ṣáájú lọ́wọ́ àfi ń kẹ́yìn? Kí ni ojú ìwòye yín sí eléyìí náà? Ẹ ṣe àtọkùn. Ṣé rí ìgbésẹ̀ yìí ó yẹ kó ti wáyé síwájú àkókò yìí, ṣùgbọ́n kò wáyé, ó dẹ̀ wá wáyé nísinsìnyí. Ẹ má jẹ́ ká kúkú sọ pé ohun tí wọ́n ń ṣe kò dára tó. Ẹ jẹ́ kí wọ́n ṣe. Ṣé rí téèyàn bá dé àkóso ìjọba tó bá sọ pé òun fẹ́ máa wá gbogbo owó tó sọnù lórílẹ̀‐èdè yìí, ó ṣeé ṣe kó má ní àǹfààní láti ṣe àwọn ètò tóun pẹ̀lú tó ní èròǹgbà láti ṣe fún ará ìlú. Ṣùgbọ́n ó ti wá di dandan báyìí pé gbogbo ìṣàkóso ìjọba àná a ní láti wò ó, a ní láti tọpinpin àwọn wo ni wọ́n ṣe, báwo ni wọ́n ṣe ṣe, kí ni wọ́n ṣe tí kò dára. Èyí ló fà á tí àwọn EFCC ṣe ń tojú bọ àwọn ilé iṣẹ́ ńláńlá tó jẹ́ ti ìjọba báyìí láti máa wò níbo ni ẹgbẹ́ owó gbà, owó ilé ìbáwọ̀ lẹ́ṣẹ̀ náà ó yá ẹ máa dá padà, tí wọ́n sì ń dá padà báyìí. Ṣé rí tó bá jẹ́ pé a ti ń ṣe irú eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni orílẹ̀-èdè yá ti dára jù báyìí lọ. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ pé ohun tí ìjọba ń ṣe yìí ò dára o. Ohun tó dára, ohun tó tọ́ òun ni wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ láti tojú bọ àwọn ilé iṣẹ́ ìjọba káàkiri kí wọ́n sì mọ àwọn tí wọ́n bá ti kówó jẹ kí wọ́n sì fi wọ́n jó òfin. Ṣé rí nítorí pé a ò fi wọ́n jó òfin, òun ló fà á tí kinní yìí ṣe ń tẹ̀síwájú. Téèyàn bá jí owó, ká sọ pé ó jí mílíọ̀nù kan náírà ní ilé iṣẹ́, ọwọ́ ìjọba wa tó, wọ́n wá máa sọ wọ́n pé kinní kan ní plea bargaining, àwọn àmì ó da èlò ló lè dá padà nínú ẹ̀. A ní òun ti náwó yẹn, owó tó kù ojú 400,000 lọ, wọ́n á ní kó lọ kó wá, wọ́n á dẹ̀ ní kó máa lọ. 600 tó kù ńkọ́, ó túmọ̀ sí pé ó jèrè olè tó jà nìyẹn. Ṣùgbọ́n nítorí pé ìjọba ń ṣe bẹ́ẹ̀ ló fà á táwọn èèyàn ṣe ń ṣe léyìí. Ṣé ní gbogbo àwọn tí a bá ti mú, ẹ jẹ́ ká fi wọ́n jó òfin. Tó bá jẹ́ ilẹ̀ China ni, téèyàn bá ti ṣe irú ẹ̀, ìdájọ́ tó tọ́ ni wọ́n máa ṣe fún un. Bí kán fi sẹ́wọ̀n gbére tí ò dẹ̀ sẹ́nikẹ́ni tó máa béèrè, àbí kí wọ́n ní kí wọ́n lọ pa. Tó bá jẹ́ pé a ti ń ṣe irú eléyìí síwájú àkókò yìí, ẹ rí wípé àwọn èèyàn á máa bẹ̀rù, àwọn èèyàn á máa sá láti jí owó ìjọba. Ó dáa, bó ṣe ń lọ ní ètò tẹ́ ń wò lọ́wọ́ ní ìkànnì Yorùbá Gidi TV. Ó dáa, wọ́n ní bí ọkọ̀ bá ròkun bó bá rọ̀ṣà àforí fẹ́lẹ́bùté. Elébùté wa rèé lónìí
lórí ètò bó ṣe ń lọ ní ìkànnì Yorùbá Gidi TV. Ẹ má gbàgbé pé ẹ máa ní àǹfààní láti máa darapọ̀ wá fún àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan àti ètò wa ní bó ṣe ń lọ kárí ayé. A dúpẹ́ lọ́wọ́ yín àlejò wa tá a pè ń tẹ́jọ́ wa. ẹ ṣeun atọ́kùn. Ó dáa tó bá rí bẹ́ẹ̀ jẹ́ àpàdé ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ Olúwarẹ̀mílẹ́kùn Elégùdé lórúkọ tèmi. Ìpàdé wa wò bí ọjọ́rọ̀ ó dìgbà. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa ṣáàdálì kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni t'Ọlọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54
27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Yorùbá Gidi TV.